Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Oh, Sister Demi. Denny, you That's the can account send number. account. Thank So, you very Mama much. T, me send account. That's the account number. I am a God. I am a God. I am a God. I am God testimony. I'm God testimony. Ẹ power tap, ẹ jọ̀ọ́, ẹ bá wa power tap. Mama sọ pé kí nìdá pé kiss níjọ́ pìtìpìtì níjọ́ pìtìpìtì. Ọlọ́run ní ọmọ God possession gbọ́dọ̀ lọ. God possession gbọ́dọ̀ lọ. Má lọ ojú tí mi ní fún yín nìkan tẹ̀ ń jẹ mọ́. Mi ní fún lámọ̀lá tẹ̀ ń jẹ. Àti èkuru tẹ̀ ń jẹ mi ní fún yín mọ́. God protection gbọ́dọ̀ lọ mu ní ọmọ. Ẹ̀ṣọ́ ṣe fídíò, ó ṣe fídíò kìíní yẹn, ó ti ṣe fídíò pẹ̀lú aṣọ green. God protection gbọ́dọ̀ lọ. Tó bá lọ, èkuru tí mo fún yín, mi ní fún yín jẹ mọ́. Epo tí mo ń ta lé yín lórí, mi ní ta lé yín lórí mọ́ mu ní ọmọ ti go back. The funniest part ni ọkọ ẹ̀ tí wọ́n round ní underground. Ọkọ ẹ̀ bá ní ọkọ ní lálùdé ìyàwó mi ìyàwó wọn gẹ́. Mo ti ní màmá yẹn ti pẹ́ tí ó sì. Mo ní tálẹ̀ǹtì wà Nàìjíríà Ọlọ́run àwa èèyàn làkàn fúnra. A ní tálẹ̀ǹtì gan o. Láì lè kọ script. Bọ̀dá àti ẹ̀bọ̀ wọ́n rí ànọ́dá orin máa jáde nsìn orin ìyá Mohbad ṣé ọ̀kan ti gbé wọ́n ti gbádùn ìyá Mohbad wọn tó wá tọrọ owó. Hello, sir. Hello. Yeah, I can share sound. We just sent you 100K, sir. You can check it. Ẹ ṣé o, ẹ tún ti gbọ́ o, ó ti pé lọ o, ẹ ṣé gan ma, Demi. Wow, Sister Denny, thank you so much ma, God bless you ma, ẹ ṣé adúpẹ́ o, àmọ́ lórí o, ẹ ṣé gidi gan ni ma. Wọ́n ní péjọpọ̀ dáwó ìbànújẹ́ fún yín lágbára Ọlọ́run. Àmì Ọlọ́run. Ó ti wọlé tó tọ́ ni o, ó ti wọlé o. 100K wọlé o. Mama tí èlò lókùn tá ní ìdí sí kó fi complete 1 meter. Kí lẹ rí, sir? Kí ni déètì òní náà? Wọ́n ti fún Sister Denny ti fún wa ní 100K sí so èlò lókùn tó máa fi pé 1 meter tá ń lọ. Wow, God bless you, Sister Denny. 40,000 péré ló kù o. 40,000 naira. All right. Okay, sir. Ẹ ṣé gan ma. Thank you. God bless you, Sister Demi. God bless you. God bless you ma. Sister Demi. Bye, sir. Bye. Yes, sir. Ọlọ́run bá mi bù sápò yín o. Bọ̀dá Láti ẹgbẹ́ àròlé yẹn sókè látọ̀dọ̀ the princess ni ó fẹ́ wá kéwì fún Bọ̀dá Láti birthday. Ẹ kúrò lẹ́nu. Wọ́n gbé send request mi ọ̀bọ̀ kan àmì ọ̀fẹ́ kéwì fún Bọ̀dá Láti. Auntie Debbie, you are welcome. Ẹ kúrò lẹ́nu. Ẹ kúrò lẹ́nu. Yes, ma'am. Ẹ bá mi Bá mi ọlọ́jọ́ tó fẹ́ sọ̀rọ̀. ọmọ ìlú wo nìyí, sir? Mọdákẹ́kẹ́ ni mí o. Àkùrẹ́ ọmọ ogun tẹ́lẹ̀ Bẹ́ẹ̀ni. Ọ̀yá ẹ jẹ́ ká ṣe lóní báyìí nítorí bàbá mẹ́nẹ́. Bàbá mi o. Bàbá mi ọlọ́jọ́ bí mo rí bá lọ́wọ́ rẹ̀ ni mo dá kẹ́kẹ́ àkùrẹ́ ní sílé bàbá tó bí ọlọ́mọ.
Ọ̀rí àṣẹ yìí sáàmù ọdún ayọ̀ ló sì mọ̀ sí lágbára ọlọ́run ọba rẹ̀. Ọ̀ọ́ni sọdún bànújẹ́ ìwà òní tánú gbòbí ọ̀ọ́ ní tirẹ̀ ni. Ayé òní jalè wọ́n pè wọ́n ní gbàrẹ́ tí ń wọ́ lọ́wọ́n bọ̀ níjà kó kánjú kó. Tó bá dọ̀dún orógbóró gbà mọ́mọ́ gbó. Bó bá dọ̀dún obì kàṣà yọ dọ̀dún lámàrà ọ̀bẹ ìrànà. Ìwà òní dájú sùn ní dájú ké ọ̀ọ́ni tánáwó sàré ọmọ ayé ò máa wà ní padà. Ọ̀rẹ́ ó yá bàbá mi ó dínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. Lónìí mo ti múri balẹ̀ lọ́dọ̀ yìí bá mi láti fòní mọ́ òun pé òun náà ó yá iye bàbá wa dé ẹ̀ bá wa kí 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 èèyàn tí bẹ́ẹ̀ ni tòsí kò sọ èèyàn tí bẹ́ẹ̀ ni tòsí kò yó bàbá wa dé ẹ̀ bá wa kí bàbá mi o orí àṣeyí sámọdún ayọ̀ ló mọ̀ sí lágbára Ọlọ́run wọn bá rí kó gbó kó tọ́ nílé ayé kó gbó kó dàgbà kó tagbá lágbára ṣe o orí wo bí rere kó gbé mi dé ẹsẹ̀ wo bí re sì mí re o orí àgbẹ̀ yín débi re ìṣẹ̀dá ò wá ní padà lẹ́yìn yẹn lágbára Ọlọ́run wọn bá rí ọmọ mo dá kẹ́kẹ́ ya kò ráyè o ọmọ mo dá kẹ́kẹ́ ya kò ráyè o ọmọ ogun tẹ́lúdo ọmọ akíkanjú lójú ogun ọmọ ogun sùn wá pọ̀ nílé bàbá tó bí ọlọ́mọ náà ẹ̀mú ẹ̀yin lọ́mọ ẹ̀yà kò tí fọhùn bí èèyàn nílé bàbá rẹ̀ ní tó ní mo dá kẹ́kẹ́ ó yá nítorí náà ló jẹ́ ní wípé mo dá kẹ́kẹ́ mo dá kẹ́kẹ́ ó yá mo dá kẹ́kẹ́ ó yá sọ pé mo dá kẹ́kẹ́ ó yá mo dá kẹ́kẹ́ ilé bàbá mi láti fò ó yá mo dá kẹ́kẹ́ ẹ bá mi pè ó yá mo dá kẹ́kẹ́ ẹ bá mi pè ó yá mo dá kẹ́kẹ́ ó yá bàbá mi lónìí mo ti múri balẹ̀ lọ́dọ̀ rẹ̀ ní láyálà òrò bí Olódùmarè oníjàpọ̀ kankú kó sanjú kú. Bàbá mi mo ti búra ká lè pàjọ́ ọjọ́ pẹ́ bàbá mi àgàgà àwa pàdé ó wá kẹ́ni tó lè gbà wọ́ lọ mi ní ẹ wá wọ ọkùnrin jọ́kọ́tọ́ bí ọbẹ̀ yẹn dápá hàn. A lè bọ̀ lẹ́yìn bí bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀yọ́kọ kì í dùn ẹ̀yọ́kọ a máa pa lọ́lọ́nẹ ẹ̀yẹ kẹ́yẹ ọ̀hún àdúmọ̀ bàbá mi ló pé èdè ní àṣà kéèké ìyá kéèké lọ́wọ́ bàbá mi o èdè princess ló pé mi dé gbàgede bàbá mi ẹ máa tẹ́tí inú bẹ́lẹ̀ jẹ́ ká máa fìwé lọ́ọ̀rẹ́ mẹ́rin the princess ló gbé mi dé gbàgede tó ní pé kí n wá bá wọn ṣàpọ́nlé ẹ̀yìn náà wọ́n ní wípé kẹ́ ẹ gbó bí olúgbógbó tí gbó bàbá mi wọ́n ní wípé kẹ́ ẹ gbó bí olúgbógbó tí gbó wọ́n wá ní wípé kẹ́ ẹ gbó bí àgbàkan tó fọmọ owó sí oúnjẹ ọ̀run níjọ́ sí òwú ayọ̀ títí òwú dọ̀kẹ́nẹ́ orí ò ní jẹ́ ká wá yín tè nígbà kankan ní ọ̀rọ̀ gbogbo tí ń dùn yín nínú Elédùmarè ò ní jẹ́ kó pa yín lẹ́kún. Bàbá mi o ẹ̀yin tí jáwé mọ́ pẹ́ o ó di dandan kẹ́ ẹ pẹ́ nílé ayé bàbá mi o àkànnàmàgbòye ìgbọ́dún jẹ́ àìmọ̀wò nílé ayé gbọ́dún bá wá ti dùn ìgbèrègùn àmà àmàgbọ̀ tuntun bọ̀ wálé ayé ẹ̀sọ́ dúró kẹ́sẹ̀ tọ́lá iṣẹ́ kẹ́sẹ̀ tàlá ètètè wá ní bó ti ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ọ̀nà ìgbẹ̀yìn tí ń wá Elédùmarè oníjẹ́bó ó yá nítorí bàbá mi jẹ́ kí n dárí àdídùn kan fún bàbá mi jẹ́ kí n dárí àdídùn kan fún bàbá mi ó yá ẹ̀já mi níyàn kí n gbọ́ ẹ̀já mi níyàn kí n gbọ́ ẹ̀já mi níyàn kí n gbọ́ bàbá mi eré ayò eré tún méje ìtún ló nìkan tí wọ́n ṣe ìfà ló nìkan fà é múra àkìbínú kógún àtàrí ẹnìkan ìbínú rẹ̀lẹ̀ ogún méjì yọ ká bàbá dé ogún mẹ́fà ó kà wáṣẹ́ o àìmọ̀ sí.
síwájú rẹ̀ kó ọ̀pá èkó òun ní mọ̀rá yìí èkó náà ilẹ̀kùn ọ̀nà òun ní rẹ̀yìn balẹ̀ bó bá ṣe gbé tirẹ̀ bó bá ṣe gbé tirẹ̀ kọ́lọ̀ ń dákun mọ́ padà lẹ́yìn rẹ̀ kó mọ́ ó yá kọ́lọ̀ ń dákun mọ́ padà lẹ́yìn rẹ̀ o. Ìrèdè ìrèdè o ìrèdè ìrèdè o bàbá mi láti fún ní ìlú gàáyé olórí ẹbí o olórí ẹbí o ìrèdè ìrèdè o ìrèdè ìrèdè o olórí ẹbí ní ìlú gàáyé. Bó o bá ṣe báyìí ó yá bó o bá ṣe báyìí àní ó ṣe báyìí ó yá bọ́tí ṣe sọ̀rọ̀ rẹ sí bọ́tí ṣe sọ̀rọ̀ rẹ sí wọn àwọn ẹlẹ́jọ́ àdúgbò rẹ bọ́rin sọ̀rọ̀ rẹ sí àwọn ẹlẹ́jọ́ àdúgbò rẹ bọ́rin. Ó yá mo sọ wípé bàbá mi láti fún wo bàbá mi láti fún wo ẹ bá mi sọ fún wọn wípé wọn ti rí nǹkan kan ní yàrá ọmọ mo dá kẹ́kẹ́ ọmọ akóráyé o ọmọ ogun tẹ̀lúdó máa gbóhùn ẹnu mẹ́nẹ́ ọmọ ogun tẹ̀lúdó ọmọ akíkanjú lójú ogun ọmọ ogun sùn wá pọ̀ nílé bàbá tó bí ọlọ́mọ wọn lọ tọ́tún nìyí ní kò yẹ. Ọmọ agbọ̀n wọn yòó yábí lólu ní ìyá ọmọ lọ́ta ẹ̀jọ̀ máa lérò ètò gbogbo náà gbọ̀ngbọ̀n mú kalẹ̀ kogun bàbá tó bìyín lọ́mọ ẹ̀yin lọ́mọ bá ẹ̀jẹ̀ yọ ẹ̀yin lọ́mọ gúnugún tí mo rí tí mo dáṣà rírí àkàlà mo rí mo dáṣà kẹ́ńbẹ̀kú lálọ́ mi ò nílé bàbá tó bìyín lọ́mọ ọmọ mo dá kẹ́kẹ́ ọmọ àkòrá yèyé ọmọ ogun tẹ́ dúdú máa wá gbọ́ tí mo bá kí ọdẹnu lé o tí mo bá kí ọdẹnu lé. Yabin lolo ọmọ ó yá yabin lolo yabin lolo sẹ́ẹ̀bí mọ̀ wọ́n pé wà ní yabin lolo wọn máa lérí ikú kogun ọmọ aróyìn ogun bàrà bá bẹ̀rẹ̀ oníkóyí sárògùn àbárògùn ogun tó lọ nítorí wípé oníkóyí ni bàbá yín o tí mo bá kíyìn dénú lé tán ọmọ mo dá kẹ́kẹ́ o ẹ bolú kò yí tan ni oníkóyí tún nìyẹn ọmọ àgbọ̀n wọn yóò wo yabin lolo ọmọ lérí ikú kogun ọmọ aróyìn ogun bàrà bá bẹ̀rẹ̀ ìkòyí ẹ̀sọ́ sẹ́rògùn abẹ́ òrògùn olórí ẹbí o sẹ́rògùn abẹ́ òrògùn gbogbo àìdáwọ̀ ẹ̀yìn wo nímúlé bàbá yín wò ní pé ọmọ kúròǹdó láti fúwo ọmọ kúròǹdó ọmọ sùnròǹdó ọmọ àgbààgbà kò yí tọgbẹjọ kú tọlọ lè gbàlùkọyà ó gbóni kò yí sí èdè mi dáadáa ni ẹni ọba abalẹ́rì yẹ o eléyìí ò jagun títí gbogbo ní tìrì ẹni ọba abalẹ́yìn eléyìí ò jagun títí gbogbo ní tìrì ẹni ọba abáwájú nílé yẹ kò yí o eléyìí gbọgbọn ló jagun ẹyin lọmọ ọ̀dọ́ náà fún yọjọ dagun falẹ bàbá mi láti fòwò olórí ẹbí o ọmọ gúnugún nìyẹn o orí àpò àkàlàmàgbò tí jẹ lọ́rùn ó sì tẹ̀tẹ̀rẹ́ nìyẹn orí ìrókò ọmọ kànàkànà orí òru ìkúnnùkún balẹ̀ ojójó àkọni àkàlà ló balẹ̀ tó jẹ́ dùn tẹ̀tẹ̀rẹ́ ó tètè mébò ń ló balẹ̀ tó jẹ́ ẹ̀fọ́ akọni ẹ̀yin lọ́mọ gbélé o gbẹ̀kẹ́ gbẹ̀dú gbẹ̀dẹ̀ gbẹ̀lákìtàn bàbá yìí ló gbé bàdà tó gbà kí mọ̀ ń rìn. Àwọn ọmọ oníkálukú tó bá ní títí níbi tí bàbá yín ní fún jáde. Ọba ní ká sí wọ́n ṣẹ̀ṣẹ̀ ẹ̀yà ara ìgbà tó wá torí bàbá tó bí yín lọ́mọ màjẹ̀mí àgbè tó kú lọ́dọ̀ yọ léjọ́ sí agbé wọn ro fọ́ba ọba ní ká sí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbàgede Ìkòyí ní orí mi ò sùn bẹ́ẹ̀ àyànmọ́ mi ò sùn bẹ́ẹ̀ ọba ní ká sí wọ́n ṣẹ̀ṣẹ̀ ẹ̀yà ara Oníkòyí ní wípé orí mi ò sùn bẹ́ẹ̀ ìṣẹ̀dá mi ò sùn bẹ́ẹ̀ àgégé lè ṣe bàbá ló wá dífá ó ní wípé ká lọ rèé má lágbẹ̀dẹ ọ̀fà káwá lágbẹ̀dẹ jágbó kákàn kó sí ìdẹ kákàn àkànmọ́lẹ̀ bàbá kádàbúrú ó jẹ́ nílé bàbá tó bí ọlọ́mọ ni àwọn akídàní Daniel ni
bàbá mi o ọ̀rẹ́ tí débẹ̀sẹ̀ jẹ́ kí n sáko dínà bẹ́ẹ̀ wọn ni bàbá mi o ẹ ó pọ̀ nílé ayé ẹ ó tọ́ nílé ayé lágbára Olódùmarè ẹ ò ní dẹ́ni àgbégbìn yẹn bí èso ni ìgbẹ̀yìn tí ń wá Elédùmarè ò ní jẹ́ kẹ́ẹ̀kan jókòó ẹ ò wá ní ṣe yé pàkílẹ̀ máa jẹ ẹ máa máa rájẹ jẹun ẹ máa dàbí èèyàn bàbá mi o yọ̀bọ̀rọ̀ níṣẹ́ lẹ máa yọ̀bọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀tá èèyàn náà ẹ ń wo sọ́ni wá bá mi súre fún bàbá mẹ́rin bá mi láti fi Olórí Ẹbí. Bàbá mi àná kúlẹ̀ pàkílẹ̀ máa jẹ omi àrà ìyàtẹ̀ ìjàrà ní kò ní sẹ́yìn lòdì sí ní lásẹ̀ ẹ̀dùn máa kiri ọba nítorí ara pápálà ọ̀dẹ́ tù bí kì í jàgìjà ọ̀dẹ́ sùn owó kọ́kọ́lá bẹ̀rẹ̀ àdìyẹ́kẹ́ ara òní ní lásẹ̀ ẹ̀dùn máa kiri ọba ẹ̀ máa yá jẹ́jẹ́ Ọ̀bíìsà Olórí Ẹbí gbèsòkè. Mo àtòlẹ́ ti fògo, ó yẹ bá mi tẹ́wọ́ àdúrà kẹ́ máa sàmì. Ọlọ́run ọba ni mo yan, Elédùmarè èyí kò ní tẹ́yìn. Ìláyà ara ó rọ̀ bí kò ní padà lẹ́yìn rẹ̀. Ipa ìtúlẹ̀ ṣẹ́gun, ipò gẹ̀rẹ̀ kírun lẹ́sìn odò nílé ayé ń bí. Èkútélé ò gba ìdí, ọmọ yọyọ nílé aládì. Ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yá gan. Ewu ní pèrè èbúrẹ́, àrídùnnú ló ní ìdìbànújẹ́. Ìjọ àjùmọ̀jò kò ní dí tó wọ̀ nìkan lójú àgbo. Ọ̀ní ṣe ti ọ̀ní ṣe tẹ́. Ní pírísẹ́sì iyo ló ní wípé kí n máa bó òkì yó ní gbèjì ẹjọgbẹ̀rìndínlógún tí bẹ́ẹ̀ ló tù fẹ́. Wọ́n ní wípé ẹni bí ẹni èèyàn bí èèyàn dáadáa nílé ayé ó yẹ ká máa ṣàpọ́nlé wọn. Láti kò ṣe rí lára àmọ́ lómìnir. Jísókè. Mi ṣàjẹ́ púpọ̀, bàbá mi ṣe púpọ̀. Àgọ́lẹ́ bá mi kì í ọ́fíìsì àbújá tí mo tó tóbi láàrin. Wọ́n wá ní wípé ká máa ṣàpọ́nlé yín nígbà gbogbo. Wọ́n ní kí n bá wọn súre ajé fún yín. Bàbá mi ò ó yá ìrì ajá kọ̀ọ̀kan. Ajé olóòkun, àsọ̀rọ̀ ẹni dayọ̀. Àtórí ẹni tí ó sùn wọ́n ṣe, àtúntì yín ṣe. Ọ̀wọ́n ní sọmọ aṣẹ́gi ìlàjẹ. Abdulẹ̀ Tífù onílé o. Ìwòrìwòrì ọmọ àtàkùlà sọ̀rọ̀. Ọ̀gbìngbìn kan ọ̀gbìngbìn kèyí tó kórì rògbò já. Ó wá kí gàjé tẹ̀tẹ̀tẹ̀ ajá dìkì, ajá ọmọlá, ajá ọmọye. Abilé rẹ̀ ṣe bùgbé lágbára Ọlọ́run ọba. Ìjẹ́kílá ajé ń jẹ lótú fẹ̀ tí fi yà ní ẹni ògèdè. Lájé ń jẹ lótú fẹ̀ tí fi yà. Tífù ajá ṣe gbọ̀bí sọ́dọ̀ rẹ̀ ni. Ó yá ló jẹ́ ní wípé adé ló yẹ lọ́ba. Ìrùkẹ̀rẹ̀ ló yẹ lọ́ba o. Adé orí rẹ̀ ò ní ìṣípò láti kàn. Adé orí rẹ̀ ò ní. Ọ́fíìsà ẹ̀ ó yá. Láti kú o gbọ́dọ̀ fọdún jẹ́. Wà lájàlájì, Ọkọ̀ àṣírí ilé yìí o. bàbá mi láti fún ẹni bá. Ó gbọ́dọ̀ pa Ó tún sọ pé bá ti dé o. Láti fún gbọ́dọ̀ gbọ́dún jẹ́ ọ̀rọ̀ àṣírí yìí o. Ọdún náà ò gbọ́dọ̀ pa. Ọyá mo kò lò kẹ̀kẹ́. Àyùsọ pé mo kò lò kẹ̀kẹ́. Ọyá mo kò lò kẹ̀kẹ́. Àyẹ̀ mo kò lò kẹ̀kẹ́. Jísókè. Ọ́fíìsà. Àwọn láyé. Kẹ́gbó kẹ́tọ́ nílé ayé kẹta gbàlagbà sí lágbára Ọlọ́run ọba rí gbẹ̀yìn tí ń wá Elédùmarè oníjẹ kẹ́ẹ̀kan jókòó. Fún bàbá mi o, ẹ dápẹ́ sáré fún mi ní ṣẹ́jú mélòó kan o. Ó tún pẹ̀ nìkan nínú ilé tí sọ̀jọ́ òbí. Bàbá mi o, kí ni mo fàájà kí ni máa kó fàrà. Ọlọ́jọ́ bí o, yé àwọn ọlọ́jọ́ bí bẹ nínú ilé tí wọ́n pọ̀ gidigidi gan ni fa. Bàbá mi o, onílé máa gbóhùn ẹ̀ lórí onílé ò
onílé 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 o alóba o onílé o ó yá níbo ní sèlè bàbá tó bí ẹyẹ lọ́mọ níbo ní kí n máa gbé yín gbà lọ ní bàbá Ìjẹ̀bú. Ó yá ó dínú lé ọmọ alárẹ̀ dédé Ìjẹ̀bú o ẹ̀wẹ̀ so yé ọmọ Màdúrùn Mádé ṣe ti wọ ni mò ń pè wọ́n ní Màdúrùn Mádé Ìjẹ̀bú ọmọ Màdúrùn mọ́sùn pẹ̀lú rẹ̀ jẹ́ onílé o àṣeyí sámọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ sí ìyá mi di princess yóò ló sọ bẹ́ẹ̀ wọ́n ní wípé aláró lè dákun wá bá mi kí àwọn èèyàn mi dáadáa ni wọ́n tó bí gẹ́gẹ́ lọ́wọ́ mi onílé ọmọ Ìjẹ̀bú ọmọ Màdúrùn Mádé ọmọ Màdúrùn mọ́sùn pẹ́ẹ́dì rẹ̀ jẹ́ ọmọ ẹlẹ́dìyẹ gbogbo mọ̀gá ẹ̀dìyẹ bá lórí òkun ó lé téńté ara òrókun ara òrẹ́dìyẹ ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ má yọ̀ má ohun tí ṣe ni ó lè pa ni ọmọ mo rẹ́ jẹ mọ́mọ́ rókò ìgbà tí mo rókò tán ẹyẹ sì ti fò lọ ọmọ mo ní súnlé mo lọ́bẹ̀ ọbẹ̀ ẹ̀ka ṣoṣo tí bẹ́ẹ̀ lò máa mọ́lé bàbá tó bí ọlọ́mọ lónìí mo rí balẹ̀ lọ́dọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ìwà lọ́mọ onígbò màdé o nílé o àjòjì mama tí ẹ̀yin abọ́lájẹ́ mẹ́fà ní sùjẹ̀bú máa gbọ́ o èjì jẹ́ jíjẹ èjì jẹ́ ìjẹ èjì tó kù ń kọ́ oníwọ̀n tí wọ́n fi bọ̀ nílé bàbá tó bí ọlọ́mọ nínú. Kí wọ́n fi ìbò ìṣẹ̀lúkú mẹ́ẹ̀ẹ́dẹ́mẹ́ẹ̀dẹ́ àbí kí wọ́n fi ìbálágẹ̀mọ mẹ́rìndínlógún nítorí bàbá mi onílé máa wá pọ̀ nítorí onílé lórí ẹ̀rí wípé ẹ̀wẹ̀ só ẹ̀kú òní òye ẹ̀wẹ̀ só ẹ̀kú òní òye gbogbo lè wà ní Ìjẹ̀bú ẹ̀kú òní déédéé wá ẹ̀wẹ̀ só. Àní gbogbo lè wà ní Ìjẹ̀bú ẹ̀kú òní déédé wà ó ẹ̀wẹ̀ so ẹ̀kú òní ó yá báwo la ṣe mí kì í ọmọ alárẹ̀ ó ẹ̀wẹ̀ so báwo la ṣe mí pé ọmọ alárẹ̀ ó ẹ̀wẹ̀ so la mí kì í ọmọ alárẹ̀ yé. Má bá Ìjẹ̀bú délé o má bá Ìjẹ̀bú délé má bá Ìjẹ̀bú délé o má bá Ìjẹ̀bú délé o torí wípé ọmọ alárẹ̀ sì yan má bá Ìjẹ̀bú délé ó yá mo pè é ṣe Ìjẹ̀bú ńlá o Ìjẹ̀bú ńlá o ọmọ alágẹmọ mẹ́rin tí o ọmọ Màdúrùn Mádé ńlẹ̀ ọmọ Màdúrùn mọ́sùn pàdé rẹ̀ jẹun ẹgbẹ́ so nínú ilé Ìjẹ̀bú ọmọ alágẹmọ wá pẹ́ yé tí wọ́n sùn. Wákà. Owó mélòó ni? Kò sí owó mélòó ló wà ní? Owó ni. Owó ni. Owó. Yá lè fún jẹ́wò. Ọmọ Màdúrùn Mádé ọmọ Màdúrùn Mádé kọ́ ní Ìjẹ̀bú ọmọ Màdúrùn mo fún pàdé rẹ̀ jẹ́ mo ti mórí balẹ̀ lọ́dọ̀ àwọn bàbá tó lẹ́yìn lọ́mọ náà. Ó yá bàbá mi o ó yá ẹ bá mi tẹ́wọ́ àdúrà kẹ́ máa sàmì. Ògbó láí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 
Ajayo orí bàrí rẹ̀ wo. Ẹnikẹ́ni tó bá ní kó máa bí tiẹ̀ sí. Bá jẹ́ Mùsùlùmí. Ó ṣe.
gbọ́ orí àṣà onílé o bóyá máa gbọ́ bí mo ṣe rè lé bàbá tó bí ọlọ́mọ bóyá wà máa gbọ́ sùúrù ẹnu mọ̀nà onílé o sẹ́mo wípé wọ́n ní wípé àkókò ẹnu lẹ́bọ lágbára Olódùmarè ẹnu yóò ní ṣe òkú báyìí lágbára Ọlọ́run ọba rẹ̀ ẹ ò wá ní sèyí ìgbà kí ẹ máa jẹ ìyẹn máa máa rájẹ jẹun ẹ máa dá àbí èèyàn. Gbogbo ẹni fẹ́ jẹ́ lọ́wọ́ láti ẹ̀rù máa kí ìjọba ọjọ́ tẹ̀mí ìbá palẹ̀ òní bá hàn sí nílé ọjọ́ tẹ̀mí ìbá kọ̀nà òní bá hàn kì í lẹ́rù. Onílé o, àkóbá dábàá àkóbá kòrò ní jẹ́ tí ìwé náà sì rìn dùn. Gbogbo ọmọ lọ́jọ́ bí máa wá gbọ́ gbogbo ọmọ lọ́jọ́ bí ìrìn àjò lẹ́wà ẹ máa kórè òkò bọ̀ wá sílé lágbára Ọlọ́run ọba rẹ̀ èèyàn tó bá ní ẹ má lọlẹ̀ wá ní débá èèyàn tó bá ní ẹ wá mọ́ bọ̀ nílé ayé Kùránì wá ní wípé ẹ̀kúlú bí ìzá. Bí àwọn àmúwàrà lè yeye àrọ́mọdọ́mọ rẹ̀ pàlìkè ìyẹn ni kò fi di onílé o bàbá mi lẹ́tífù ẹni bá ní ẹkú o bóníkàwùn ó bá mi gbàgòkè lè jẹ ní kó mọ̀ pọ̀ lọ́nà fún èèyàn tó bá ní ẹkú aṣọ ìyá rẹ̀ yóò máa rọ kiri ẹni bá ní ẹkú onítọ̀hún onírojú sáájé lágbára Ọlọ́run ọba onílé o jẹ́ ìtumọ̀ wá gbọ́ kí náà wọ́n ti fẹ́ máa búramúramù ní fún wọn máa kọ́ni. Àbúlé tí mo sọ̀rọ̀ ń gbọ́dọ̀ bẹ́ẹ̀ dùn mí. Ẹ̀wù tábì àmọ̀ òkè tí wọ́n hàn ní bẹ́ẹ̀ sẹ́nu ọ̀nà ìlàsẹ̀. Àmín o. Onílé o. Ẹ máa pẹ́ yín o nípa ọ̀làṣẹ́ Èdùmàkè ìjọba. Àmín o. Nítorí ìbẹ̀wò ọdún yìí ló máa fi pàdé rẹ̀ lọ́sẹ̀ Èdùmàkè. Ó yá mo wá ní wípé ṣe mọ̀ wípé ẹ mọ̀ wípé ìṣẹ́ ni máa tọmọ gúnugún òsì ni máa tọmọ àparò àtìṣẹ́ àtòsí kò ní yà sọ́dọ̀ èèyàn lágbára Ọlọ́run ọba rẹ̀ ṣe mọ̀ wípé ẹ mọ̀ wípé òsì òtàbàjà ẹ máa gbọ́ òsì òtàbàjà kó sí lọ lẹ́rẹ̀kẹ́ nílé ayé bí bá mi lẹ́tífù bàbá mi onílé òsì òtàbàjà kó sí lọ lẹ́rẹ̀kẹ́ ọmú kì í sí lọ láyò ìrìn òrèrè òní sí kúrò lọ́dọ̀ tìrẹ lágbára Ọlọ́run ọba rẹ̀. Bàbá mi o ajé o ẹ wá tún wá gbọ́ adélẹ́jẹ àrìnlẹ́jẹ aṣohun gbogbo tiẹ̀ lẹ́jẹ̀lẹ́jẹ̀ ni fífá fún Ọ̀rúnmìlà níjọ́ tí bàbá sáwòrè gbẹ̀jẹ̀ oní tó bá yẹ mi ó yẹ bá yẹrẹrẹ ni màrìwò yẹmọlẹ yẹrẹrẹ ẹ wá gbọ́ o yẹrẹrẹ ni màrìwò yẹmọlẹ yẹrẹrẹ àmọ́ màjẹ̀yìn ni lágbára Ọlọ́run ọba ẹ tó wá máa gbọ́ Bíbélì ni wípé John 3:16 for God who so loved the world that he gave his only begotten son that whosoever believe in him will not perish and have everlasting life lágbára Ọlọ́run ọba ẹkùn lẹ́mìí ẹ̀mí yóò kùn lágbára Olódùmarè ẹ ò ní rẹlẹ̀ ìyá mọ̀gá ni ẹ̀jẹ̀ odò. Mo pé o ẹja dé. Bàbá mi o. Ènìyàn ṣe láyà òun wá ní ẹsẹ̀ mú dúpẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹsẹ̀ mú dúpẹ́ ìpè kò lè kó lè pàṣẹ èbò ẹsẹ̀ kò sáyé lóko ó báyé tẹ̀ gbogbo òkú lánàá ní. Thank you very much. Happy birthday to you. Happy birthday to you. Thank you very much. Thank you very much. Ṣọ́kọ àti ìyàwó ní ni. Rárá. Mo like combination yín yẹn ni. Mo like. Mr. Arole wọ́n bèrè àkáǹtì yín ní comment section wọ́n ní àkáǹtì. Mo ti ń táìpẹ̀ látẹ̀kùn mi mọ̀ pé kò ṣe òní ti ń táìpẹ̀. Àkáǹtì yín ó yẹ gbá àkáǹtì ẹ̀ síta. Thank you. Ẹ bá bless ọmọ yìí ó try o àtòun àtàlájà sáà ẹ̀. Thank you so much, sir. Oh, it's okay. Thank you very much. Somebody account here. I'll send you some token. Wow. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. Bóyá kẹ́ pé kò jáde ẹ pé kán bá yín type. Ẹ pé kán bá yín type ẹ pé. Mama ti bá mi ó yá hold on. Mama ti bá mi bá wọn type ẹ please. Ó yá ẹ call ẹ pé. 81 32
06 70 80 ilé owó ilé ẹ̀kan sí 81 32 06 70 80 opay 78132 3206 7080 ó ti wà ní comment section opay. Read ẹ one. bá bless ẹ jọ ẹ bá bless ẹ. Thank you so much, sir. Dúpẹ́ o. Thank you very much.